أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. mo fẹ́ make comment mẹ́ta. Alákọ̀ọ́kọ́ òun ni zahira àbí kí n sọ pé ìgbàlódé à ń ṣe Laylatul Qadr àbí à ń ṣe jalsa du'a'iyya lórí Facebook live àbí lórí Instagram. Ẹlẹ́ẹ̀kejì òun ni zahira ìgbàlódé Laylatul Qadr lọ́sàn. À ń ṣe Laylatul Qadr àwa ń ṣe nírọ̀lẹ́ àbá ń ṣe láàárọ̀ àbá ń ṣe lọ́sàn. Ẹlẹ́ẹ̀kẹta òun ni ọ̀rọ̀ zakatul fitr. So ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wa ma ya'qiluha illa al-alimun, onílàákàyè ọlọ́gbọ́n òun ló lè rí mi gbọ́yé. Alákọ̀ọ́kọ́ òun lọ̀rọ̀ social media, à ń ṣàdúrà lórí social media pàápàá jùlọ Instagram. Ṣe rí ọ̀rọ̀ náà àsìkò covid òun ló bẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀, òun ló sì bẹ̀rẹ̀ pàápàá jùlọ lọ́dọ̀ àwa mùsùlùmí nígbà tó di pé àwọn èèyàn lè rí bí jáde mọ́ àbí wọn ò lè rí bí lọ bí tó yẹ kí wọ́n lọ látara pé a wà ní lockdown. So qaida usuliyya kan bẹ àwọn àlùfáà máa ń sọ pé ma la yudraku kulluhu la yutraku julluhu. ní tó yẹ pé téèyàn bá ṣe àbí téèyàn bá ṣe èèyàn lè rí ṣe 100% pé kéèyàn ó ṣe kó pé kéèyàn wá torí pé òun lè rí 100% ṣe ẹ̀rí 50% téèyàn lè rí ṣe kó má wá ṣe. ma la yudraku julluhu la yutraku kulluhu. ọ̀rọ̀ yìí àyà kan bẹ́ẹ̀ nu suratu nisa olùwàyí ba'da al-isti'adhati wal basmala kadhalika kuntum min qablu famanna Allahu alaykum fatabayyanu. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe wà tẹ́lẹ̀. Ideology èmi náà mo ní reservation mi against irú àwọn jálísà bẹ́ẹ̀, àmọ́ nígbà tó yá ìgbà tí èèyàn tẹ̀síwájú nínú mímọ̀, so èèyàn padà rí pé kò sí aburú ń bẹ. yín wàá fún yín lálàyé rẹ̀. lọ́pọ̀lọpọ̀ gbà àwa mùsùlùmí a kì í carry ara wa along, a máa ń wà judgmental, a kì í fira sí situation àwọn ẹlòmíì. irú èmi tí ń sọ̀rọ̀ yìí àti bóyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó máa wò mí, Ọlọ́run fi ìrun rọ̀ wá lọ́rùn, ó fi àwẹ̀ rọ̀ wá lọ́rùn. wọ́n bí wa níbi tí wọ́n ti ń ṣe ìbádà, à ń gbé ibi tí wọ́n ti ń ṣe ìbádà. ọ̀pọ̀lọpọ̀ wa Nàìjíríà kìlómítà díẹ̀ báyìí láàárín, kódà sẹ̀ntímítà lẹ́lòmíì orin ni ó fi bọ́ sínú mọ́ṣáláṣí. àmọ́ àwọn èèyàn wà tí ó kàn jẹ́ pé wọ́n kàn wà náà ni, mùsùlùmí ni wọ́n, àmọ́ ọ̀nà wọn jìn lọ́pọ̀lọpọ̀ àti jí ṣàdúà gbáàgé àbí gbé lọ sí restroom kó ṣàlọ́lá ó nira fẹ́ lómi, kò kí n ṣe tẹ́lómi use mọ́. so àwọn jálísà online yìí nǹkan tá a bèèrè wa ni pé ṣáǹfààní wà ń bẹ kódà bó kéré. ẹ̀yin jàmáà wa àwọn onílàákàyè tá à ń gbọ́ mi, ṣáǹfààní wà ń bẹ wa in qallat hal tahsulu minha al manfa'atu wa in qallat. ṣáǹfààní wà ń bẹ kódà bó kéré, bẹ́ẹ̀ ni àǹfààní wà ń bẹ. al-istima'u ila al-Qur'an, al-istima'u ila al-adhkar, bí ojú pé wọ́n gbọ́ adhkar, wọ́n gbọ́ al-Qur'an lọ, faqad hasalat bihi al-fa'ida. ẹni tó bá lágbára kó ṣe jù bẹ́ẹ̀ lọ, ìwọ fi Ọlọ́run láyìn lẹ̀ kó lọ mọ́ ṣètò ní offline. so argument mi ni pé wọ́n ń gbowó, kò sábúrú ń bẹ́ẹ̀. ẹni tó bá lágbára kó fún, ẹni tí ò bá sì lágbára kó mọ́ fún yẹn. àwọn yẹn ṣe sàárà, ẹni tó bá fẹ́ ṣe kó ṣe, ẹni tí ò bá ní ṣe kó filẹ̀. wọn èé fi okùn mú ẹnì kankan ní tipátipá. ibi tí mo ti bẹ̀rẹ̀ ni pé kadhalika kuntum min qablu famanna Allahu alaykum. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ń bẹ òun ni ṣíṣe Laylatul Qadr lọ́sàn. ṣíṣe Laylatul Qadr kéèyàn Ọlọ́run ṣe ní àsìkò tí kìí ṣòru. Ọlọ́run pè ní Layla, òru, the night of majesty. so àkọ́kọ́ ọ̀rọ̀ òun ni wípé àmọ̀ràn tá àgbà ọgbẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀, ẹ ṣe pè ní Laylatul Qadr, ẹ ṣe pè ní jalsa tawdi'iyya ya Ramadan àbí wada'u Ramadan àbí ma'a salamati ya Ramadan. kó mọ jẹ́ pé àdúrà àṣekágbá wípé ìjókòó wa tá à ń ṣe níbẹ̀rẹ̀ àwẹ̀ afẹnu rẹ̀ a fi sọ bìkan lénìí a sì fi parí ẹ̀. so àmọ́ nídàkejì fáwọn tó jẹ́ fáwọn tọ́rọ̀ náà tí wọ́n take it so personal, in tá sọ fún wọn ni pé ma min laylatin illa wa laha nahar. tẹ́yìn bá ti wo nkókó mọ́ kò sóòrù kan àfi kó jẹ́ pé òru náà ní nahar. wa ma min naharin illa wa laha layla. kò sí ọ̀sán kan àfi kó jẹ́ pé ń bọ̀ lẹ́yìn rẹ̀ o àbí ó ti ṣáájú rẹ̀ òru. so wọ́n alternate ara wọn ni. tá a bá ń create awareness kalẹ̀ lọ́sàn-án pé káwọn yóò fi ṣe Laylatul Qadr lálẹ́, ẹ̀rí kí wọ́n fi ṣe ìbádà rẹ̀ lálẹ́
ní gbogbo bọ́lọ́run bá ṣe ní wọ́n rí iṣẹ́ tó àti wọ́n rí iṣẹ́ mọ́ kò tí ì sáburú ń bíbẹ̀. tó tẹ́yìn bá gbé Laylatul Qadri sórí káàdì rẹ̀ agbára wa lámọ̀ràn pé tawdi'u Ramadan òun ni tọ́pìkì tó bá mú jù, àbí wada'u Ramadan, àbí ma'a salamati ya Ramadan òun ni tọ́pìkì tó bá mú jù. àmọ́ tòun ti bẹ́ẹ̀ takhrij alewàjáha in tí wọ́n kọ sórí káàdì àbí gbogbo tí wọ́n ṣe káàkiri láyé nísìn. ma min laylatin illa walaha nahar. àjọkó síbí lọ́sàn àárín àwọn létí pé Laylatul Qadri ṣì ń lọ in the last 10 nínú Ramadan. ká sì mọ́jọ́ kan ká sì alẹ́sà ọjọ́ yẹn kọ́ ni Laylatul Qadri o, torí Ànábì sallallahu alaihi wasallam ó ní taharraw, ẹ máa wá tahari ló pè kí ẹ máa wá sí mẹ́wàá ìgbẹ̀yìn. a bá ti wá jókòó àsọpá jọ yẹn gan ni Laylatul Qadri. so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí sì máa ṣe ẹ̀rí pé wọ́n ti máa ṣe nǹkan kan bọ̀ ní gbogbo mẹ́wàá, wọ́n wàá mọ́jọ́ kan wọ́n mọ́jọ́ kan wọ́n fi sàmì ọjọ́ yẹn lè jẹ́ ẹni ọjọ́ òun ló lè jẹ́. èyí tó tẹ̀lé nínú ọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ zakatul fitr inú àwọn aljidal almutakarrir sanawiyan, inú àwọn fàǹfà tí máa ń lọ ìlọwájú ìlọsẹ́yìn tí máa ń ṣẹlẹ̀ ní gbogbo ọdọọdún. fáwátá jẹ́ ọlọ́mọkéw ìkọrọ́jù zakatu alfitri nuqudan aw qimatan, kíyàn yọ zakatul fitr pẹ̀lú qima. so mas'ala yìí ó lè má bá wa wí lọ́pọ̀lọpọ̀ Nàìjíríà torí a prefer ká mọ iye oúnjẹ, àmọ́ láwọn bòmí àbí láwọn ìlú mi àwọn lè ní ìdí fún yọ zakatul fitr wọn ní pẹ̀lú owó. tó mú káwọn àfẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀. àmọ́ madhahib mẹ́ta òun náà ló wà. madhabu Abu Hanifa, al-Imam Thawri tí ó ṣe déédé wọn nínú madhabu yìí, al-Imam al-Bukhari radiyallahu anhu òun náà ni pé ó tọ́ kò ti sáburú ń bẹ̀ kí yóò yọ zakatul fitri nínú qudan, kí yóò yọ pẹ̀lú owó. madhabu ẹlẹ́ẹ̀kejì ni madhabu tiwa al-Malikiyya wa Shafi'iyya. jumhur wọn sọ pé kò tọ́ kí yóò yọ pẹ̀lú owó. kódà tí n bá gbàgbé Ibn Rashid ó ná sọ̀rọ̀ báyìí pé in tó ṣe òun lè mọ̀ ní pé al-Imam al-Bukhari radiyallahu anhu ó wá fákọ̀ àbúṣe déédé Abu Hanifa radiyallahu anhu lórí mas'ala yìí ma'a kathrati mukhalafatihi lahu, tó ti bó ṣe jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà kò wọn kì í ṣe déédé ẹnu kì í kò níbi masail. àmọ́ mazhab ẹlẹ́kẹta èyí tó sì jẹ́ mo lè pè ní as-salamatu min al-khilaf, at-tarjihu lis-salamati aw lit-tabri'ati min al-khilaf. mazhab tó wà láàrin méjèèjì òun náà ni mazhabu Ibn Taymiyyah radiyallahu anhu. tẹ́ bá sì lọ wo hashiyatul rawd ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀bà ń bẹ̀ òun ni pé tahqiqul maslaha tá bá ti ní àǹfààní àbí tí àyè bá ti gbà wá láti yọ ní oúnjẹ ká yọ ní qima. àmọ́ tóun ti bẹ́ ẹni tó bá yọ ní qima àní ṣe ìkárù rẹ̀, ẹni tó bá yọ lóúnjẹ àní ṣe ìkárù rẹ̀. ẹni tó bá fẹ́ ṣe ittila'u ala adillatil madhhabayn, tẹ́yìn bá fẹ́ wọ pé kí ni wọ́n gbẹ́sẹ̀ lé, sí wọ́n kàn sọ ni, kò sẹ́ni tó kàn sọ gbogbo ẹ̀ látọ̀dọ̀ Nabi Muhammad àbáwọn sàhábà rẹ̀ ni alayhim ridwanullah òun ló ti wá. Abẹ́lọ́run subhanahu wa ta'ala kó dákun kó ṣe àlékún ìmọ̀nà kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa.